ǹjẹ́ o ti gbọ́ ààrẹ ti di púpọ̀ o. Professor Yemi Osibajo, Vice President of Nigeria, òun náà ti dìde báyìí o, ó lóun fẹ́ lọ fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe bàbá àsàlẹ̀ gbogbo wọn tó ń ṣe bàbá wọn, ẹ̀dẹ̀ mọ̀ wípé òun náà ti dìde fún ààrẹ tẹ́lẹ̀. Now Sóńsó méjì ti wá fojú kanra wọn báyìí. Yemi Osibajo ń pé ọ̀rọ̀ sọ tẹ́lẹ̀ ni, àmọ́ nísìn ó ti wá gbé jáde gbangba pé òun fẹ́ jáde. Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí? Torí ibi tí erin méjì bá ti jà ó máa ń lágbára díẹ̀ o. Sóńsó méjì tó bá dẹ̀ fojú kanra wọn nǹkan bẹ̀ yẹn ẹ sáà mọ̀ bó ṣe ń lọ. Now kí ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé Yemi Osibajo tá a mọ̀ pé ní vice president ó ti mọ many things nípa orílẹ̀-èdè Nàìjíríà, nípa gbogbo school security custom and many more. But Bọ́lá Ahmed Tinubu ò mọ nǹkan kan. Bọ́lá Ahmed Tinubu kan build àwọn ọba, ó build senator governor, àwọn ló fi sórí ipò nítorí self ambition tó fẹ́ ṣe. Now Osibajo ti jáde báyìí nísìn, gbogbo ilé ìgbìmọ̀ wọn nísìn wọ́n ti ń jà àwọn APC, ìjà tó ti ṣẹlẹ̀ láàrin wọn, gbẹgẹdẹ tó ti gbiná. Wọ́n ti sọ pé Yemi Osibajo kì í ṣe ara wọn mọ́ torí wípé ó dìde fún ààrẹ orílẹ̀-èdè. Àti wọ Yorùbá àti gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ Yemi Osibajo àti títí Bọ́lá Ahmed Tinubu, mo kàn fẹ́ pe àkíyèsí yín sí wípé Fúlàní ní mission, Fúlàní ní agenda. Wọ́n wá mú àwọn ọmọ ìyá yín méjì, wọ́n forí wọn sọra wọn, wọ́n ní kán mọ bára wọn jà sódà tí wọ́n ò lè fi pa yín. Má gbàgbé wípé mo ti ń sọ fún yín tipẹ́tipẹ́ wípé Fúlàní ní tó fẹ́ ṣe Nàìjíríà ó nídìí láti break up. Wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n fẹ́ sọ di tira wọn. Má gbàgbé pé Fúlàní ló máa jẹ́ igbákejì Bọ́lá Ahmed Tinubu. Igbákejì ti Osibajo Fúlàní ni El-Rufai. Má dẹ̀ gbàgbé pé El-Rufai wọ́n ló wà lára àwọn tó jẹ́ wípé wọ́n kó Boko Haram wọ orílẹ̀-èdè Nàìjíríà láti fi lè support Bọ́lá Buhari ní 2015. Now Boko Haram ti wà nílẹ̀, sáwọn tó jẹ́ pé Boko Haram ni wọ́n, àwọn náà ń kó àjòjì wọlé, àwọn náà tó fẹ́ jẹ igbákejì president lẹ́yìn Osibajo. Ọmọ Yorùbá ò dẹ̀ ronú, ṣé kìí ṣe pé ogun náà ń gbèrè? Ogun ti bẹ́lẹ̀, ayé ti bẹ́lẹ̀, ó ti bẹ̀rẹ̀. Ohun tó bá mọ̀ tó lè fi defend ààrẹ before 2023 tètè dìde. Ohun tó bá lè fi defend ààrẹ kí 2023 tó pé tètè lọ dìde lọ ṣe. And then mo fẹ́ kó stop ijó fò jíjó, má máa jíjó ká má máa ronú pé tí wọ́n bá sì fún ẹ lówó ò lè ṣe nǹkan kan. Dìde kó jà fẹ́tọ́ àwọn ọmọ rẹ, dìde kó jà fẹ́tọ́ àwọn ẹbí ẹ, dìde kó jà fún ìran rẹ, dìde mọ méje kọ méje. Má sì gbàgbé wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ìjà náà fẹ́ fi dálẹ̀, wàhálà náà fẹ́ fi dálẹ̀ láàrin ọmọ ìyá àti gbáwọn kéékèèké tó wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n Yemi àti Tinubu ó lágbára o. Yemi àti Tinubu ó ní agbára.